ẹ jẹ́ bá a parí òwe yìí à ń sá fún wèrè. Wèrè rò bóun là ń sá fún. Fúnkẹ́. Èèyàn dáradára la rò pé òun là ń sá fún. À ń sá fún wèrè. À ń sá fún wèrè. Wèrè ò mọ̀ pé nǹkan tó wù ú jẹ gangan là ń sá fún, that word wèrè, kó má bàa bu ni jẹ. ẹ jẹ́ bá a parí òwe yìí à ń sá fún wèrè. Wèrè náà sá fún yàn. There is God o. ẹ jẹ́ bá a parí òwe yìí à ń sá fún wèrè. Ó ní tá bá dókè odò ká dúró dè òun. Èèyàn mi nílé lóko lẹ́yìn odi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá wà. Orúkọ mi kò yí padà, Yomi Fashlanso lórúkọ mi ń jẹ́. Kí ni mo rí tí mo fẹ́ sọ fún yín o? Olórin ni mo fẹ́ sọ̀rọ̀ fún yín. Olórin olóhùn tó dùn, Alani Nightingale. Kí ni mo fẹ́ sọ fún yín nípa ẹ̀? Mo fẹ́ sọ fún yín wípé tẹ́ ẹ bá fẹ́ gbádùn orin gidi, tẹ́ ẹ fẹ́ gbádùn orin tó ń mú ara jí pépé, tó ń mú ara yá, ẹ lọ subscribe to YouTube channel ẹ̀ sìn lórí YouTube. Alani Nightingale lórúkọ ẹ̀. Kẹ́ gbádùn oríṣiríṣi. Ẹ subscribe, ẹ comment, ẹ like. Torí pé èmi náà ṣe kí ni? Mo ń gbádùn ẹ̀. Ẹ ṣé. Bàbá máa ń yọ wọ́n lọ́rọ̀ yọ.